Good evening, ladies and gentlemen. You are welcome to this show. We wish you happy viewing. Thank you. Ẹ ṣé. Merci beaucoup. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa. Àwa ó máa rántí, ìrántí pé ó ìṣẹ̀dálẹ̀ bàbá wa. Orí, ja fún mi, ja fún mi. Obama ma ja o, orí mi, Obama ma ja o. Orí ńlẹ̀ já fi ńlá Àbújá o, orí mi jà fún mi, orí ẹni ní ń gbé ní Ìkàláwórè, orí mi o, orí mi dórí owó, orí ọlá o, orí ọlá, orí ẹni ní ń pè ní Ìsírè, orí mi jà fún mi, ẹ̀dá mi jà fún mi, orí mi kò jà o. Ọkùnrin tó bá gbàyàwó onílù yóò máa rìn dìní. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká ṣiṣẹ́, ẹ má ṣọ̀lẹ o, ire ń bọ̀ lọ́nà, Ayangbola ti dé, onílù tó dùn, aláṣà tó pọ̀, this is the African music, African rhythm. Ẹ wá bá wa jó. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa.
dídùn o.